làárọ̀ ogbó ọdọọdún làárọ̀ àwùsá ọdọọdún làárọ̀ wọn bì lórí àtẹ bọ́dún bá ti dún pèrègùn àdúgbò tún wọ̀. a kí ọmọọba Adéoyè Owólabí Àbẹ̀fẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ mèdèpèdè tó mèdè pè tó pegedé ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá pé ẹ̀kú ayẹyẹ àdúgbò orí kádún ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ ẹ sọdún ọdún yìí ẹ ṣe tẹ̀mí nínú owó ọlá àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ ìlú ọlọ́fà mọ́jọ ọmọlálọ́mí abisujókọ ìjà kátàkìtì lóró ọ̀fà ìjàkẹ́ ìjàkàtà ń gbàlọ́fà lọ́jọ́sí ó ló sojú ebè ó sojú poro nínú oko ìbá sojú olóko ìbá làwọn ọmọlálọ́mí mórí mo dásà là lápá ìyẹ̀rọ ọ̀kẹ́ mórí mo dásà là lọ́bẹ̀ ẹ̀ sì rọ́bà là mí ẹ̀mọ́jọ́ ó dilẹ̀ lápá mi ìjà kátàkìtì lóró tọ̀fà ẹ kú oríire ẹ kú ayọ̀ ẹ kú ayẹyẹ àdọ̀dún orí kádún ẹ ṣe nínú owó ọlá àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó broadcasting television ọ̀làkẹ́ ẹ̀sọ́ ọdún iná ẹ̀ ṣe tẹ̀lé. sóti yá tó ká mọ́ kíra wa ní ẹ̀kú ọjọ́ mẹ́ta ní àyín Àkàndọ̀rọ̀ Awíkókó lórúkọ mi Àjàó àrò ní mi Awíkókó aṣọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ṣe gbogbo ọmọ káàárọ̀ òjíire mo kí pẹ́ kú àkókò yìí mo kí pẹ́ kú wẹ́líwẹ́lí òjò wẹ́líwẹ́lí wẹ́líwẹ́lí òjò wẹ́líwẹ́lí láwọn àkókò kan òjò á máa rọ̀ láwọn ibì kan tí ò ní débì kan ṣùgbọ́n gbogbo bí mo ti béèrè lónìí pé ṣé wọn ò rójò gbogbo ibẹ̀ náà wọ́n ti dá mi lóhùn wípé àwọn rójò kódà gan látàárọ̀ lòjò ti ń rọ̀ Àkàndọ̀rọ̀ Awíkókó bí ìṣe wa ọ̀tọ̀ ọ̀tún lọ́jọ́ yọ ọ̀tọ̀ ọ̀tún lòrùn ràn ọ̀tọ̀ ọ̀tún láfẹ́fẹ́ fẹ́ ọ̀tọ̀ ọ̀tún ni koríko mú àwọ̀ tuntun wọ̀ lónìí mo fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan méjì kọ́ bí kìí ṣe nípa fàákájà ìtàhùn síra ẹni láàrin Ọ̀yọ́ àti ìlú Ìbàdàn ìdí ni wípé bí tí ọ̀gbọ́yìn kìn inú kìí bá a jẹ́ gẹ́gẹ́ bá ti máa ń sọ fáwọn èèyàn wa pàápàá jùlọ àwọn ọmọ ìyá wa tí wọ́n wà lọ́yọ̀ọ́ tó jẹ́ pé àwọn ni wọ́n ń fa bàrá kékeré gba nílá káàkiri àwọn ni wọ́n sọ̀kò wọn wá nífẹ̀ẹ́ dúró gbògbúlùtù Yorùbá sì ní ẹ̀ ń sọ òkúta lóní ló béèrè ìdáró padà ìsọ̀rọ̀ ní gbèsè ìsúnkún sí ní gbèsè gangan ń tẹ́ èèyàn bá ṣe ńlọ ẹ̀ kó ń tọ̀ ń ó retí padà tàbí kó retí jù bẹ́ẹ̀ lọ ó wá yanilẹ́nu pé àwọn Ọ̀yọ́ kì í fẹ́ bẹ́ẹ̀ ńlọ jẹ́ kí wọ́n fọ́n jáde bí ìkẹta tán sórí ìtàkùn ayélujára tó jẹ́ pé àwọn ọmọ nǹkan kan ju èpè lọ mọ bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ tó bá ti bọ́ sí comment section yín èpè ni wọ́n mọ̀ ọ́ sẹ́ wọ́n gbàgbé wípé èpè lákì í má gbọ̀nrín òye wọn wípé ẹjọ́ làá bó ògùn rò kó tó di pé a gbé ìgbésẹ̀ kẹ́yìn ó tó ṣépè kó tó lóògùn fóyàn kó tó gbé àfọ̀ṣẹ jáde á bá sọ̀rọ̀ á pè é lẹ́jọ́ á bá lẹ́jọ́ á bá ní gbólóhùn ṣùgbọ́n ogun ní sinimú èpè kì í sí níjà Ọlọ́run lọ́kẹ́ mi bẹ́ẹ̀ ìdí ni pé ká nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ kínní yìí mo ní a máa jọ fà á tí ó tora wa ìjà la máa jà èèyàn jẹ̀bi torí Yorùbá ní bàbá ti kórìíra ẹlẹ́jọ́ ẹni ẹ̀bí la jẹ torí pé Ọ̀yọ́ kórìíra mi wọ́n kórìíra Ifẹ̀ wọ́n kórìíra Ọ̀ọ̀ni iná ṣe ń jẹ̀bi káàkiri ńlọrọ̀ wọn ṣe dàbí egúnnugún láwọ àtẹ́ká àkàlà láwọ àtẹ́gbà ọjọ́ egúnnugún ti tẹ́ lọ́wọ́ Olódùmarè ní ti ń tẹ́ káàkiri ayé po Àkàndọ̀rọ̀ Awíkókó Àjàó àrò Awíkókó aṣọ lójú ọlọ́rọ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wú jáde ẹ rí pé àwọn ìtàn tá a bẹ̀rẹ̀ ó ti mú ìlú kọ́ lùlú Òṣogbo Ìwó àwọn náà ti gbé pẹ́rẹ́gì kaná Àtaọ́jà nípò tó ń wà ńlọlúwo wà ipò tó lúwo wà lọ́yẹ kó ń wọ́n wà ipò táwọn bàbá wọn wà tẹ́lẹ̀ lolúwo bọ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá àjòkó tàbá wò dáadáa a rí wípé kò sí nǹkan méjì tó ṣàkóbá gbogbo nǹkan yìí bí kìí ṣèjọba tí wọ́n mú history kúrò nínú subject tó wà ní ilé ẹ̀kọ́ wa gbogbo àwọn ni wọ́n dá gbogbo yánpọnyánrin lẹ̀ kò wá sẹ́ni méjì tó lẹ́jọ́ bí kìí ṣàwa náà tá a yọlẹ́ láti ṣe ìwádìí ayọ̀lẹ́ láti kàwé ìwé máa ń ní wá lára láti kà ìdílé léyìí táwa fi ní á gbìyànjú láti lé àwọn èèyàn dé ibi tí wọ́n wà gan-an ibi tí wọ́n ń lọ gan-an ibi tí wọ́n ti lè bá wa pàdé ibi tá a ti lè bá wọn pàdé gangan ìdínú Àkàndọ̀rọ̀ Awíkókó tá a fi ní àwọ̀ wá sórí social media ní tí wọ́n ń sá fún nínú ìwé a kò wá pàdé wọn lórí social media now lórí ọ̀rọ̀ tí Ọ̀yọ́ àti Ìbàdàn
mo wíńdò ní mo ní àwọn tí wọ́n jẹ́ mídíà àbí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára tí wọ́n jọmọ bíbí Ọ̀yọ́ tàbí tí wọ́n láwọn ń gbèjà Ọ̀yọ́, àwọn gangan ni wọ́n ń dá sí, àwọn gangan ni wọ́n ń dá sí, àwọn gangan ni wọ́n ń jẹ́ kó pọ̀ sí. Torí Yorùbá sọ ńgbà kan wípé ẹni tí ń làjà ní rànjà, bí ọba tí rẹ̀jà ìjà í parí. Ẹni tí bá ti ń làjà ẹ má jà mọ́ ni gbogbo wọn máa le kankankan, máa gbá lójú ni, ẹ máa dì mú kàkàkàkàkà. Ẹni tí ń làjà ní rànjà, ẹ jẹ́ kí ìjà ò parí, ẹ jẹ́ kí ìjà kọ́ rẹ̀ jà fúnra lára nígbà méjèèjì bá ẹ fi wọ́n lẹ̀ kàn méjèèjì olùra wọn dáadáa. Gbà tó bá rẹ ọ̀tún tó rẹ òsì tí wọ́n á mí bí agilítí wọ́n fìrà wọn lẹ̀. Now kò sẹ́ni tí ń bá Ọ̀yọ́ jà Ọ̀yọ́ ní ń bá rẹ̀ jà, kò sẹ́ni tí ń bá Ọ̀yọ́ jà Ọ̀yọ́ ní ń bára wọn jà, Ọ̀yọ́ ní ń pìtànkìtàn. Ọ̀gbẹ́ni tí wọ́n pè ní Ọ̀yọ́ legacies n tó máa dá sí Ọ̀yọ́ lọ́rùn, tó máa dá sí Aláàfin lọ́rùn, possibly apá Ọ̀yọ́ lè mọ̀ ká, apá Aláàfin lè mọ̀ ká. Ìdí ni wípé ìkọkúkọ ní nǹkan sórí ìtàkùn ayélujára, àwọn àsọkùtàn tí mégún dìjọ rẹ̀ lẹ̀ ńlá arákùnrin mú jáde lójoojúmọ́. So gbogbo eléyìí yọmọ bí ìtàn sí, kò dẹ̀ sẹ́ni méjì tí pàṣẹ ó gbò wọ́n lórí ju Ọ̀yọ́ àtàláàfin lọ. Ìdí ni pé mo gbọ́ tí kan náà àwọn ọmọ Ọ̀yọ́ ẹ̀ sọ wípé Ifẹ̀ ò nítàn. Mo wá ní bọ́ bá wà nítòsí kẹ́ bá ń sọ fún un pé kò sẹ́ni tó nítàn bí Ilé Ifẹ̀. Ìdí ni pé gbogbo ìlú tó jáde láti Ifẹ̀ ní Ilé Ifẹ̀ ní àkọsílẹ̀ ìtàn bí wọ́n ṣe jáde, agboolé ibi tán ti jáde, ìtàn kò jù bá ń lọ. Ìtàn Ọ̀yọ́ nìkan ló nípẹ̀kun. Gbogbo ìtàn wọn bá ṣe trace ẹ̀ káàkiri la trace ẹ̀ padà lárí pé àwọn kan ìṣòdodo ń bẹ. Mo láǹfààní àti sọ fún olùgbọ́ wípé Ọ̀yọ́ kọ́ ló create Ìgbòho, Ọ̀yọ́ kọ́ ló dá Ìgbòho sílẹ̀. Ọba 17 ti jẹ́ Ìgbòho kí Aláàfin Ẹ̀gúngún ojú kó tó dé Ìgbòho. Ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ kì í sọ̀rọ̀ sí ọ̀rọ̀ bá dáa tọ̀yọ́ mo fẹ́ sọ. Lára ọ̀rọ̀ tí arákùnrin Ọ̀yọ́ legacy sí ètò sọ ló bí ọ̀rọ̀ tí Aṣípa Olúbàdàn tí wọ́n sọ. Mo fẹ́ kẹ́ mú kàlẹ̀ tó kẹ́ mú tọmọ kẹ́ mú Táìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀, torí pé lọ́dọ̀ tèmi àìmúlẹ̀ àmọ́yàn bí èèyàn bá ṣẹ́gun ọlọ̀tẹ̀kọ́ mọ́lọ̀tẹ̀dẹ̀ ni ń tárákùnrin fíbẹ̀ ò ní Aláàfin Ládìgbòlú influenced the rapid promotion of Okunola Abbas to the position of Olubadan without being appointed as a Magaji. Ògo àná ni Ọ̀yọ́ depend lé lórí. Ìṣòro tá a ní pẹ̀lú wọn nìyẹn. Gbogbo ayé ti evolve, gbogbo ayé ti develop, gbogbo ayé ti progress, gbogbo ayé ti kúrò níbi tó ṣẹlẹ̀ lánàá. Ìrékọjá ti bálẹ̀ tó sú in tó ti lọ. Rírántí ògo àná kì í jẹ́ kéèyàn lọ wájú. Àwọn ilé ìbò àwọn ń broken wọn a máa sọ pé I get am before no be property. Láyé ìgbà kan mọ́tò 10 mo ní, ilé 20 mo kọ́, ṣùgbọ́n nísìn àbẹ́wà rí mi báyìí nísìn kò sílé kò sí mọ́tò kí irú ìtàn wo ló wá ń sọ. Ìtàn tó dùn sọ ni pé láyé ìgbà kan mo ń fẹsẹ̀ rìn mo á dó mọ́tò yìí. Láyé ìgbà kan tí mo ń sùn lábẹ́ bíríìjì, láyé ìgbà kan tí mo ń sùn lọ́dọ̀ ọ̀rẹ́ mi, èmi náà mo wá do nílé. Ìtàn tí máa ń dùn nù. Ká níbi tí Ọ̀yọ́ wà ní ìsìn kọ́ lọ́yọ́ wà, tọ́yọ́ ti develop dáadáa, yóò dùn sọ, yóò níyì, yóò ní àpọ́nlé, yóò ní ọ̀wọ̀. Aláǹfààní àti máa respect Ọ̀yọ́ nísìn kì í ṣe wípé ká dé ká máa jà ságbà, èmi mo fi lágbájá jẹ, èmi mo fi tàmẹ̀dùn jẹ, èmi mo fi sọ̀hún jẹ, èmi mo fi Olúbàdàn jẹ. Sálàfin nìkan lè dá fìyàn jọba ni láì sọ́wọ́ gómìnà ń bẹ̀. Látayébáyé ẹni tó nífẹ̀ẹ́ sípò ọba ní ti máa ń wo ẹni tó wà nípò yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti súnmọ́ wọn, láti bá wọn sọ̀rọ̀, láti persuade wọn, láti fọ̀rọ̀ lọ̀ wọ́n kí wọ́n lè tọ́ òun sọ́nà, kí wọ́n lè ràn án lọ́wọ́. The same immediate past Aláàfin báwọn náà ṣe leléyìí náà ó ńgbà tí wọ́n fẹ́ jẹ Aláàfin gbà náà Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta. Wọ́n béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ Ọba Ògún Adésíjú Adé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n lágbára ńgbà náà láti bá wọn bá gómìnà sọ̀rọ̀, láti bá wọn bá Chief Ọbáfẹ́mi Awólọ́wọ̀ sọ̀rọ̀. Kò sẹ́ni tí ò ní fẹ́ lo influence. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà nísìnyí, àwọn tó súnmọ́ gómìnà wọ́n lọ bá gómìnà, wọ́n lọ bẹ́ẹ̀ tó mọ gómìnà kan, ẹ dákun ẹ bá ń bá gọ́fúnà sọ̀rọ̀, ẹ pé òye ilé wa kan èmi mo sì fẹ́ jẹ́, ẹ pé kán ràn mí lọ́wọ́ láti jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ,
Ntarakùnrin fita how Aláàfin Ládìgbòlú influenced the rapid promotion of Okunola Abbas to the position of Olubadan without being appointed as Magaji. I quote, you, the two councillors, Akeyele and J. Aboderin, bracket, I want to give you a special message to Okunola, who call himself a Baale. Tell him he should remember that in his father's family, no one has ever borne a title in Olubadan, which is higher than Ayingun. When he came to beg me here that I should give him a title, I asked my friend, Captain Ross, to go and promote him to the title of Ekeri. Although he had not been a Magaji before, when he wanted to become the Ashipa, I again sent my friend to tell Shitu, the Baale of Ibadan, that if he refused to make him the Ashipa, I would demote him and make the Ekeri Baale in his stead. When he wanted to be made the Balogun, it was the turn of Aminu, the son of Apampa, to be the Balogun, but I took the from Aminu and gave him and promoted him to become the Balogun. When he wanted to become the Baale of Ibadan, I deprived Otun Ayodele, who had the right to the post, and made him the Baale of Ibadan. Whenever he quarreled with any of his wives, I used to settle the quarrel. If we could follow his Oyinbo, the new resident, let him hold on to him. He should remember that when he had no home, I gave him one. If that was the way he could show his gratitude, all right. He should remember that Shitu had not done half of what he had done, and he should remember how I hated him. Ọ̀rọ̀ tí Aláàfin Ládìgbòlú sọ ránṣẹ́ sí Okunola ńgbà náà nù tó fi ránṣẹ́ sí. The Aláàfin then gave the councillors one turkey and one pound and sent them away. Ẹ̀yin náà jẹ turkey. The account above is as it is carefully set out on page 933 and 944 of Toyin Falola's Ibadan Foundation, Growth and Change, 1830 to 1960. Now, tẹ́ bá wọnú nǹkan tí mo kà ń, ẹ rí i pé ó kéré lóòótọ́ ṣùgbọ́n ọ̀rọ̀ mi ń bẹ. Lóòótọ́ torí ìrègùn la ṣe sóore. Lóòótọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbàlèmí Àkàndá ti sọ rí wípé kò sí ajá tí ń torí olówó ẹ̀ ṣọdẹ. Ìtajà ó jẹ lajá ń wá kiri inú igbó. Lóòótọ́ àwa la kájá lọ́dẹ. Bàbá pẹran bàbá ti wí àhà irun ààrẹ á fi fin ajá nímú kó lè mọ gbóòórùn ẹran, kó lè mọ bẹ́ẹ̀rán bá ń bẹ́ nù sà bẹ́ẹ̀ ọ̀sẹ̀ rán nù sà. Níta bá má jáde dì sà tó bá jájá tọmọdé bí nǹkan bá ń bẹ́ ń bẹ̀ yọ mọ̀ bẹ́ẹ̀ bá ti má jáde bẹ̀ tó bá ti kú ń bẹ̀ kò sí nǹkan bẹ̀ tó bá ti fi mú fin lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta. Àwa tá ń dẹ̀gbẹ́ la mọ gbogbo eléyìí wá ti fi mú fin lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta tó bá ti tẹ́ bá tájá bá ti kiri sí ní dẹ́sà ẹ̀ múra dáadáa nǹkan bẹ́ ń bẹ̀. Àwọn ajá wa ò ní tàn wá dẹ ìsà tí ò sí nǹkan kan bẹ̀. Ó lè lọ mọ́ wa lọ́wọ́, ó lè yọ mọ́ wa lọ́wọ́ kó sá lọ, nǹkan yẹn lè yọ kó sá lọ. Bọ̀tá bá nǹkan bẹ̀. Lílé tó túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan táwọn èèyàn yìí ń ṣe láyé ìgbà náà, àwọn náà ń ṣiṣẹ́ nítorí àwọn náà ń ṣe káwọn èèyàn yẹn ó lè wà lóyà sí wọn. Ṣùgbọ́n loyalty nípẹ̀kun. Loyalty ọmọṣẹ́ ó pín sọ́nà méjì o. Loyalty ọmọṣẹ́ tó bá ti dọ̀gá loyalty ẹ̀ ti pin. Tó bá fẹ́ wù ọmọṣẹ́. Torí pé ọmọṣẹ́ tó fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ó sanwó ẹ̀ kọ́ṣẹ́ o. Ńgbà tó fẹ́ kúrò lọ́dọ̀ ọ̀gá ẹ̀ ó gbà yọ̀ǹda ó gbòmìnira a ṣàdúrà fún ó gbé nǹkan tá a ní ó gbé wá ó san tá a ní ó san. Bí ọ̀dẹ̀ san nǹkan ká agreement wájọ́ ní ó dá ọ̀gá ẹ̀ rí mi mo ṣe mọ́ o nǹkan kò sólùrànlọ́wọ́ lọ́tún àtòsí ṣùgbọ́n mo fẹ́ kọ́ṣẹ́ kò sí sẹ́ni tí ó dúró fún mi níyà àti bàbá ká wá sọ pé ká tara ẹ̀ sín lọ́hùn. Ká pé ká tara ẹ̀ sín lọ́hùn immediately tó bá ti gbà yọ̀ǹda òun náà ni loyalty yẹn ti pin. Ká mọ́ expect ẹ̀ pé ọmọọṣẹ́ mi kan ìgbàkigbà tí n bá pè ní yóò dá mi lóhùn ìgbà tẹ́ ẹ bá fẹ́ pé ó lè jẹ́ gbà tó ń gangan níṣẹ́ lọ́wọ́ o.
ó lè jẹ́ time tó náà ní tó fẹ́ ṣe ìgbà tẹ́ ẹ bá fẹ́ pé ó lè jẹ́ time tó busy ó lè jẹ́ time tí ó convenient fún. So lélẹ́yìí tó túmọ̀ sí wípé ìdàkejì loyalty ọmọọṣẹ́ sí ọ̀gá sí ọmọọṣẹ́ ò ní wípé irú ọmọọṣẹ́ yẹn ó tún lè lo ti humanity ti respect personal ọmọlúàbí ethos kó sì ní lọ́kàn ní gbogbo gbà wípé ọ̀gá ńlọ̀gá wọn máa jẹ́ èyí tó bá wá mú wá ń bẹ̀ ni kí ọ̀gá ó accept kọ́gá ó welcome kì í ṣe pé tó bá ti fẹ́ fún ọ̀gá kọ́gá ó rí gẹ́gẹ́ bí ọmọ tó wà lóyà ntí ó bá ti fẹ́ fún ọ̀gá kọ́gá ó rí gẹ́gẹ́ bí ọmọ burúkú n ti ń ṣẹlẹ̀ sí Ìbàdàn lélẹ́yìí n ti ń ṣẹlẹ̀ sọ́yọ́ lélẹ́yìí Ìbàdàn always love Ọ̀yọ́ Ògbómọ̀ṣọ́ ọ̀tá Ọ̀yọ́ nù ńgbà tọ́yọ́ bẹ̀rẹ̀ ìgbéraga àwa la fi wọ́n jọba àwa la fi wọ́n ṣe léyìí ìgbà kan la débi ní kálukú bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn jáde ẹ wá ń bì ẹsẹ̀ mi halẹ̀ ọpẹ́lọpẹ́ wá lára yẹn àwa la jẹ́ kẹ́ ẹ dúró bí tẹ́ ẹ dúró sí wọn. Bẹ́ẹ̀ sì ni Ìbàdàn lẹ́tọ̀ọ́ láti sọ pé àwọn làwọn fi Àtìbà jọba Àtìbà olè dáfẹ́ rẹ̀ ìjọba ń bẹ̀ wọn. Ògbómọ̀ṣọ́ lẹ́tọ̀ọ́ láti sọ wípé àwọn làwọn jẹ́ kí Ọ̀yọ́ ó dúró síbi tí àwọn dúró síbi tó wà wọn kí Àtìbà ó dúró síbi tó dúró sí wọn. Torí pé kíni gbogbo ẹni tí ń pariwo àwa la nílé àwa la lóko àwa la lòde yìí àwa la lẹ̀sẹ̀ kú àwa la lọ́nà jíjẹ yìí wọn ò nílé ibi tí wọ́n fẹ́ dúró sí wọn ò ládé mọ́. So ní kúkúrú èdè n tá gbìyànjú àti sọ ni wípé ọ̀rọ̀ ní fa ọ̀rọ̀ ní tẹ̀tẹ̀ ẹ̀kún ní bákun wá. Ìsọ̀rọ̀ ní gbèsè ìsunkun sí ní gbèsè gangan ọ̀rọ̀ táwọn Ọ̀yọ́ ń sọ ló ń bí èsì tí gbogbo ọmọ káàárọ̀ òjíire fún wọn nísìnyí kò sẹ́ni tó kórìíra Ọ̀yọ́ ló kórìíra wọn. Lẹ́ẹ̀kan mo sọ wípé bàbá wa Aṣípa tìlú Ìbàdàn Aṣípa Olúbàdàn bàbá yìí sọ̀rọ̀ nǹkan kan ni mo píìkì lára ọ̀rọ̀ tí bàbá yìí sọ ni pé bí bàbá yìí ṣe ń sọ̀rọ̀ ó túmọ̀ sí pé Ìbàdàn ò kíà fún Ọ̀yọ́ mọ́ Ìbàdàn ò rán Ọ̀yọ́ mọ́ Ìbàdàn ò gbéṣẹ́ rẹ́ nìkankan Ìbàdàn rẹ́dì láti máa jẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ títí bí wọ́n bá rẹ́ni bá wọn dù báláàfin ò bá wà very careful kó embrace peace kó embrace everybody kí wọ́n lè bá tètè rọ́nà lọ. Bàbá yìí sọ̀rọ̀ mi ì fẹ́ sọ̀rọ̀ púpọ̀ jù mo fẹ́ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Aṣípa Olúbàdàn. God bless you. ọmọ wa bẹ Ìbàdàn lọ ogun ni àbí ò rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀ Ìjàyè làbá bi léèrè ogun Ògúnmọ́lá ẹbí Ògúnmọ́lá níbẹ̀rẹ̀ ẹ bá lọ gbèjà Aláàfin ni torí jagunjagun Ìbàdàn gbogbo ètò ń pariwo káàkiri tẹ̀wọ̀n àwọn onírú ẹ̀ fi ṣe ká wá sọ pé irú ọba tó wá jọba lọ́dọ̀ wa yìí progress ìlú ni ọmọ wa báwo làwọn ọmọ wa ò ṣe ní máa rìnrìn kúrìn báwo wọn ò ṣe rí sẹ́sẹ̀ nǹkan kan ètí Ládọjà ọmọ wa nù o n táwa bẹ̀ sí pé kó ṣe fáwa nìyẹn ó sì ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ n tó ti ń ṣe é bọ̀ tẹ́lẹ̀ yóò sì ṣe é. pé pínpín náà láàmú pín alága lọ́balọ́ba yìí. alága lọ́ba Ìbàdàn ní ọkọ̀ jẹ Ìbàdàn ló lórí àwọn yòókù. olórí ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. ìlú Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ. Ọ̀yọ́ ní sùúrù ẹgbọ́ ọba bá pàṣẹ kẹrẹ kọ ẹ tó lẹ́lẹ́ ẹ tó fi gínà ẹsẹ̀ kẹrẹ. kí náà wí kí náà ń sọ gbogbo èèyàn oko tó bá wo ni là jẹ́ lẹ́yìn òde. wọ́n mọ̀ láwọn lè gbé àdé pé àwọn bí ìránṣẹ́ àwọn jagunjagun mi ni wọ́n pè Ìbàdàn gbà. wọ́n pè Ìbàdàn wo àwọn ọ̀sọ̀tàn sọ gbọ́ ta lọ́kọ̀jọ́ Olúbàdàn ní Ìbàdàn. Ẹ káàbọ̀ sí Emeritus Global Resources and ICT Limited. Nínú iléeṣẹ́ wa yìí a máa ń ta fóònù a máa ń ra fóònù a máa ń ṣe swapping fóònù gbogbo anything tó bá jẹ mọ́ fóònù àti laptop àwọn oríṣiríṣi gadgets tẹ́ mọ̀ bíi iPhone, Samsung, Infinix, Oppo, Tecno, Redmi gbogbo wọn pátápátá ló wà àti àwọn laptops oríṣiríṣi bíi MacBook bíi Dell bíi HP oríṣiríṣi gbogbo ẹ̀ náà ló wà
níbí báyìí a tún máa ń ta oríṣiríṣi phone accessories tó jẹ́ ojúlówó tí kò dẹ̀ wọ́n rárá. Níbí o a tún máa ń ṣe training fún àwọn èèyàn oríṣiríṣi àwọn èèyàn àtàwọn ọmọ kékeré àtàwọn àgbàlagbà torí oríṣiríṣi irinṣẹ́ la ní tó wà òkè dáadáa tó dẹ̀ jẹ́ irinṣẹ́ ìgbàlódé àwọn state of the art equipment tó yẹ pé ẹ lè má lè tètè rí níbòmíì. Ibo lẹ ti máa rí o Emeritus Global Resources and ICT Limited. Fóònù tẹ bá rà níbí báyìí ojúlówó ni, ẹ̀dínwó náà dẹ̀ ni ló máa bá dé anytime. A máa ń ta mọ́tò any car tẹ bá fẹ́ rà tẹ bá fẹ́ tà bóyá ẹ fẹ́ tà ni àbẹ fẹ́ swap anything that has to do with swapping, easy buy also bóyá ẹ ra nǹkan ká ra nǹkan sìn ká sanwó ẹ̀ díẹ̀ ká lè máa gbé lọ lójú ẹsẹ̀. Emeritus Global Resources and ICT Limited nínú OAU Central Market Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Ilé-Ifẹ̀ àti Mayfair roundabout ní Ilé-Ifẹ̀ yìí náà. A ní branches ní Ìbàdàn, a ní l'Óṣogbo. Ọwọ́jà wa ó dé káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Anywhere tẹ́ bá ti need any of our services lójú ẹsẹ̀ òun lẹ máa rí wa, lẹ máa rí àwọn representatives wa tó máa bá yín gbà. Àwọn oníṣẹ́ tó wà ń bí kò ń ṣe olómùlómù o, eléyìí tó ṣe pé ó máa sọ nǹkan tó ṣe fóònù ẹ gẹ́gẹ́ ká tó fọwọ́ kàn kò kí ń ṣe bóyá guessing kíní kan ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ tó bá ṣe rí gẹ́lẹ́ náà lẹ ṣe máa bá l'Emeritus Global. Very fast, very efficient, very affordable. Àwa là ń jẹ́ bẹ́ẹ̀. Phone number ọ́fíìsì yìí tẹ́pẹ́ lè pè wá at any point in time 081 01 79 5519 lẹ́ẹ̀kan sí 081 01 79 5519. Òun náà lè rí lórí screen yín lórí móhùnmáwòrán yín bá ṣe jọ ń sọ̀rọ̀ yìí. Ẹ ṣeun gan, a máa retí láti dòwò pọ̀ pẹ̀lú yín. Emeritus Global Resources and ICT Limited. Ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Èdùmàrè ló gbé ilé-iṣẹ́ Emeritus Global Resources and ICT Limited sókè téńté níbi ká ta ojúlówó fóònù alágbèéká tó jẹ́ alálòpẹ́pẹ́pẹ́. Wọ́n ta phone accessories bíi screen àti screen guard, quality battery, phone casing, charger, pouch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹni tó fẹ́ ra laptop tó fini lọ́kàn balẹ̀ ẹ máa ríra lọ́dọ̀ Emeritus pẹ̀lú àwọn ẹ̀yà ara laptop tó jẹ́ ojúlówó. Bí fóònù tàbí laptop yín bá wá ń ṣòjòjò, àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer tí ó bá yín tún ṣe ní kíákíá ti wà ń kalẹ̀. Ẹni tó fẹ́ kọ́ nípa bá a ṣe ń ṣe fóònù àti laptop ẹ lọ ṣe training lọ́dọ̀ wọn. Ilé-iṣẹ́ Emeritus ń ṣe easy buy kẹ́ra fóònù kẹ́ máa sanwó díẹ̀díẹ̀. Wọ́n swap fóònù àlòkù sí tuntun. Bẹ́ẹ̀ sì fẹ́ ta fóònù tàbí laptop yín ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra mọ́tò tuntun nẹ́nẹ́ tó fi mẹ́yìn tẹ́ fẹ́ ta èyí tẹ́ ń lò tẹ́lẹ̀. Emeritus Global Resources and ICT Limited ni ẹ máa lọ tààràtà. Bẹ́ẹ̀ bá ti dé campus gate OAU ẹgbẹ́ ọ̀kadà tó ń lọ sí Central Market ẹ béèrè Emeritus Global adjacent MTN office ni wọ́n wà OAU campus Ilé-Ifẹ̀. Ẹ tún lè kàn sí wọn ní orí Olókun roundabout níbi tí Foreign Links House wà tẹ́lẹ̀. Mayfair Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun telephone 081 01 79 5519. Emeritus Global Resources and ICT Limited Òkèlẹ́wà. Ọ̀dọ́ ikọ̀ àti ìríjú Olódùmarè àgbà wòlíì Prophet Ruben Àìkọ̀rẹ́ náà ni mo wà. Bàbá, oríṣiríṣi ìpèníjà tá a mọ̀ sí challenges ló ń kojú ọ̀pọ̀lọpọ̀ nínú ayé. A máa sọ̀rọ̀ kan wípé béèyàn bá já dẹ́rìn pòṣónú bó bá ti lè dẹ́rìn pààyàn lórílẹ̀‐èdè Nàìjíríà kò síbi tí ó ti lè dẹ́rìn pààyàn. Ìdí ni pé oríṣiríṣi ìṣòro là ń bá pàdé, là ń kojú lójoojúmọ́, là ń dì pẹ̀lú lójoojúmọ́, là ń là kọjá lójoojúmọ́. Ìṣòro nínú ìgbéyàwó, nínú relationship, ìṣòro níbi iṣẹ́, ìṣòro àìríṣẹ́ṣe, ìṣòro àìlówó lọ́wọ́, ìṣòro àìrílégbé. Oríṣiríṣi ìṣòro ló ń kojú ọmọ Nàìjíríà bóyá nílé tàbí lẹ́yìn odi. Àwọn tí ń bẹ lẹ́yìn odi, ẹ̀gbọ́n mi wà nílùú òyìnbó, bàbá mi wà nílùú òyìnbó, ìyá mi wà nílùú òyìnbó. Ní tí wọ́n ń kojú ń bẹ àmọ́ mo fẹ́ ká sọ̀rọ̀ nípa àwọn làkọjá tá a lè sọ wípé a lè bá pàdé nínú ilé ayé gẹ́gẹ́ bí ẹni tó ti ní ìrírí. Àwọn làkọjá wo lẹ ní lọ́kàn tàbí lẹ fojú wòye wò wípé ó ń affect àwọn èèyàn púpọ̀ jù káàkiri. Ẹ ṣé olóòtú, nígbàkigbà tí a bá ń sọ nípa ìlàkọjá, ìlàkọjá jẹ́ ọ̀nà kan tá a lè gbà wọnú àṣeyọrí ìyẹn tá a bá bọ́. Nígbà tí a bá dẹ̀ ń sọ nípa ìlàkọjá ò ń sópin èèyàn o. Àwọn èèyàn máa ń rò pé ìlàkọjá ló pin èèyàn bọ̀ kò í sópin èèyàn. Ní gbogbo bí ìlàkọjá bá ti wà ó máa ń ròlú wa á ròlú wa tá a fi débi ayọ̀, débi ògo, débi ìdùnnú. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìlàkọjá tá à ń là kọjá lénìí à ń là kọjá nítorí ògo àti torí ayọ̀
àti torí ìdùnnú àṣeyọrí tó wà wájú wa ṣùgbọ́n ìlàkọjá ó póríṣiríṣi àwọn kan máa ń ti ọ̀dọ̀ èṣù wá àwọn kan ìlàkọjá wọn ogun àfọ́fà ni àwọn kan ìlàkọjá wọn ogun àjẹàmù nílàkọjá wọn àwọn kan àìsàn nílàkọjá wọn àwọn kan ìpọ́njú àwọn kan ìpojú kan àwọn kan àwòbí ọ̀bàdé and then ntí làkọjá máa ń ṣe ni pé ó máa ń yọ ní lẹ́nu ẹ̀ǹtẹ́ nǹkan bá yọ lẹ́nu ó fẹ́ lọ síbi ayọ̀ ni because láìsí yọnu kì í sáyọ o láìsí làkọjá èèyàn débi ògo o because kò sẹ́nikẹ́ni tí ó fẹ́ dánú ayé tó fẹ́ gòkè nú ayé tó fẹ́ jẹ́ ẹ̀nú ayé tí ò ní làkọjá ṣùgbọ́n ìlàkọjá tó ń bá wa jà lénìí ọwọ́ tá a fi ń mu àfọwọ́ gidi mu ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní fọ́ yẹpẹrẹ mú làkọjá wọn á ní ó máa ń rí bẹ́ẹ̀ ó ti yóò jẹ́ èèyàn ó ti yóò gòkè ó ti yóò ṣàṣeyọrí àní máa ń rí bẹ́ẹ̀ wọn ẹ̀ bá a ṣe ń ṣe ń lé wa nu wọn ì lówó ń lé wa wọn ì jẹ́yàn ń lé wa wọn ì rógólò ń lé wa wọn ì lókìkí ń lé wa bẹ́gbọ́n mi ṣe ṣe nù ọwọ́ yẹpẹ ló fi mú làkọjá because n ti ń ṣẹlẹ̀ nù lé yẹn ẹnìkan ni ó mú òpin dé bá ègún yẹn and then tó fẹ́ mú òpin dé bá ègún yẹn ó gbọ́dọ̀ múra kó sáré kó gbàdúrà kó wojú Ọlọ́run ìhà míì ta tún máa ń kọ́ sí làkọjá ni pé tọ́lọ́run bá wa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ làkọjá wa àìṣe bẹ́ẹ̀ fi gbogbo ara dá sí àìkáràmágbásíkẹ́ ànífẹ́ ṣe á kàn mọ́ rò pé a ti ṣèkánjọ́sí àṣekánjọ́sí gẹ́gẹ́ bí mo sọ fún ìgbà ogun bá mi jà wòlíì 50 òun gbà mú dọ́dọ̀ wòlíì 50 mo tó bọ́ ẹ wàá wò pé wòlíì kìíní ìkejì ìkẹta ìkẹrin torí mo mọ̀ pé làkọjá ni mo gbọ́dọ̀ bọ̀ bí n bá dọ̀dọ̀ eléyìí tó bá sọ tiẹ̀ tí mo nígbà bá rí pé mi ò rọ́nà àbáyọ màmá try. ẹ já wá wò ó ká sọ pé ńgbà tẹ dọ́dọ̀ wòlíì 49 ilẹ̀ wa sọ pé ó sun yẹn lọ sọ́dọ̀ wòlíì ojú kan ní ń wà because nígbà tá a bá ń sáré ó dìgbà tá a bá sáré àwọn méjì ń sáré àwọn mẹ́ta ẹ ń bá kọ́kọ́ sáré débi tí wọ́n ní wọ́n sáré dé ó ní ayé ó rí bí ẹni tó gba number 1 but nígbà bá ń sáré inú ayé à ń sáré nítorí pé a fẹ́ débi ọ̀yà dé ṣùgbọ́n ìtẹ́ ní làkọjá lónìí làkọjá yóò dópin lórúkọ Jésù ní tí mo fẹ́ kẹ́ ẹ já sí lórí àkọjá ni pé ìkíní ẹ má bẹ̀rù ẹ kàn mọ̀ pọ̀ wá ìkejì ẹ gbọ́ Ọlọ́run tí mo ń ṣe gbọ́ kì í ṣe wòlíì ẹ lè gba wòlíì gbọ́ ṣùgbọ́n ẹ rí Ọlọ́run wòlíì yẹn ẹ mọ̀ rí pé wòlíì lọ́lọ́run yín ìkẹta tó tún ẹ bá fọlọ́n sípò èèyàn bẹ́ẹ̀ ni ìkẹta tí mo tún rí ni pé ìlàkọjá yín ẹ gbé bí ẹrù tó fúyẹ́ báyìí ẹ mọ̀ gbé bí ẹrù tó wúwo. ó túmọ̀ sí pé kán gbé lọ́lọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ ni because tẹ́ bá ti gbé bí ẹrù tó fúyẹ́ yóò rọ̀ ẹ́ lọ́rùn láti làkọjá ṣùgbọ́n lónìí àwọn kan ti kàrà mọ́ ìlàkọjá wọn gan-an. bàbá mi ìfẹ́ jẹ́ ká rìn jìnnà lórí ọ̀rọ̀ yìí ọ̀nà àbáyọ ń bẹ fẹ́ tó bá ní làkọjá. ó wà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àwọn tí ń gbọ́ wá fẹ́ bọ́ nínú làkọjá wọn àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé ìlànà tí wọ́n tọ̀ ẹ máa bá wọn sọ kì í ṣe lójú fọ́nrán báyìí nọ́mbà tí wọ́n lè pè yín sí tí wọ́n fi bá yín sọ̀rọ̀ lẹ́yìn ètò ni ẹ bá ń sọ síta. nọ́mbà tẹ́ lè pè mí sí ni 070 84 74 20 61 ẹ rí WhatsApp lè máa pè mí sí 070 84 74 20 61 ẹ pè mí ká gbàdúrà kọ́lọ́run dẹ̀ mú ìlàkọjá yín kó mú kó kẹ́ débi ayọ̀ yín lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà pápápá ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí Aṣípa Olúbàdàn sọ bàbá yìí sọ̀rọ̀ confidently àwọn àgbà tí wọ́n mọ̀ tán wọ́n jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ wọn pé Ọ̀yọ́ máa ń bẹ Ìbàdàn lọ ogun ni lérò àwọn èèyàn kan ọmọ ọ̀dọ̀ ní Ọ̀yọ́ ní Ìbàdàn jẹ́ sí Ọ̀yọ́ ìránṣẹ́ lásán ni wọ́n iṣẹ́ tó bá sì wù wọ́n lè rán wọn kò rí bẹ́ẹ̀ o because n tá a bá nínú àkọọ́lẹ̀ àrọ́bá ìtàn ni pé ọ̀rẹ́ ní Atiba Oluyole àti Kúrúnmí n tí wọ́n bá pè ní ọ̀rẹ́ lóòótọ́ ọmọ ọba l'Atiba wọ́n mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n jagunjagun jọ ní gbogbo wọn jagunjagun ní gbogbo wọn lélẹ̀ tó túmọ̀ sí wípé ìkan ojú kan bí ọlọ́fà mọ́jọ ni wọ́n
yàtọ̀ sí pé tá a bá mú àpèrè ọba kú ò táwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ríra wọn wọ́n dọ́wọ́ ẹ̀kẹ́ wọ́n jọ tọ́ bọwọ́ nínú ọwọ́ jẹun ni o nínú àwo jẹun ni o wọ́n jọ bára wọn sọ̀rọ̀ àtijọ́ wọ́n jọ pera wọn sákèsí nǹkan tí wọ́n ti ṣe sẹ́yìn so kò sẹ́rù ń bì kankan lóòótọ́ àwọn méjèèjì lè wo tògo àná mọ́ Àtìbà lára ṣùgbọ́n kálukú wọn náà lọ́mọ̀ wípé ìgbà àpọ́njú là ń mọ̀ rẹ́ l'Àtìbà fi ṣe ńgbà tó bá nílò àwọn ní pé àwọn báwọn ọ̀bá dẹ̀ dáa táwọn ò rí ṣe lọ́dọ̀ tàwọn yọ yẹ̀yẹ́ àwọn náà tí bàbá bá wá bímọ tọmọ bá ti ń dàgbà tó stage kan káàtì ẹ̀ sọ pé bàbá ló bímọ because òpònú kan lọ́yọ̀ọ́ ń sọ wípé àdèmọ̀ sọ̀rọ̀ àwọn jagunjagun Ìbàdàn bí ẹni pé kì í sọ̀yọ́ náà wọ́n ti lọ lo and behold ọ̀rẹ́ wa ti ń sọ̀rọ̀ tó o bá mọ̀ tán kó o panu mọ́ gbogbo àwọn jagunjagun tọ́yọ́ ń lò kò sọ́mọ bíbí Ọ̀yọ́ ń bẹ̀ lọ bèrè ìtàn dáadáa lọ bèrè lọ wádìí ìtàn dáadáa kò sẹ́ni tí bímọ títí ọmọ tiẹ̀ sójú ogun ọmọ ọlọ́mọ là á fìpá jí ọmọ ọlọ́mọ là á sọ lábẹ́ eégún dé ọmọ Ọ̀yọ́ tí ń bẹ láàrin wọn ọ̀pọ̀ kì í ṣe pé gbogbo wọn lọ́mọ Ọ̀yọ́ lọ́mọ bíbí Ọ̀yọ́ àjèjì lọ́pọ̀ nù jagunjagun ẹ̀rú là á kó sógun là á fi dígun là á sì síwájú fógun àwọn tá a mú lẹ́rú tá a rò pé bóyá wọn ò níran wọn ò lẹ́bí wọn gbé nígàbàdì ọ̀tá gìtì onílẹ̀ le tá ń pé ọ̀tà ta yè tẹ́lẹ̀ ń bá takú náà lá ní ọ̀tá ìta ṣe lè jámọ́ kankan tẹ́lẹ̀ kí ni ọjà mọ́ ẹ ti ojú ogun so gbogbo wọn bẹ́ẹ̀ ni wọ́n pọ̀ nínú jagunjagun ilẹ̀ Ìbàdàn ọmọ Ọ̀yọ́ tí ń bẹ ń bẹ wọn tó nǹkan ọmọ ìlú mi ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so bóòbí bá wá bímọ dé stage kan tẹ́ bá wò káfi tẹ ara wa káfi compare ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tó bí wa wọn ò lè pè wá lórúkọ mọ́ orúkọ ọmọ wọn fi ń pè wá ọ̀pọ̀ ọ̀nù wọn gan ò lè lówó fún ọmọ àwọn náà bí ọ o àwọn bàbá tó bí wa ò lè lówó fún wa mọ́ ńgbà wọn mọ̀ wípé ọmọ táwọn bí ti dàgbà tó stage kan ó ti tọ́ sẹ́ni ọ̀wọ̀ láti mọ̀ wá sọ̀rọ̀ 1967 1976 ní 2025 nígbà téèyàn ò nírònú ni nígbà téèyàn lọ́pọlọ nígbà téèyàn mọ nǹkan tí ń ṣe ni ọmọ tó níwọ̀ ti bí ó ti dàgbà jù ọ́ lọ ó ti lọ́lá nípò jù ọ́ lọ ó sì tún lẹ́nu láti máa sọ ó yẹ kó ọmọ firú ọmọ bẹ́ẹ̀ yangàn lásán ni ọmọ mi nù èmi ni mo bí ọmọ yẹn ọmọọṣẹ́ mi ni èmi ni mo kọ́ ọmọ yẹn wọ́n sọ pé ara yín ló ti jáde ó rẹ̀ ga gan o kò sẹ́ni tó lè mọ kàn pé mi sọ ni ìyẹn ò mọ fún yàn níyì ìdùkà mọ̀ pé wá èmi ni mo kọ́ ń ṣẹ́ èmi ni mo jẹ́ ọ̀dàntọ́dà yìí irú ọmọ bẹ́ẹ̀ yóò ti gbé nǹkan nú pé irú embarrassment wo leléyìí wọ́n ń kọ́ ìkọ́yànṣẹ́ lẹ́kọ́yànṣẹ́ ni wọ́n ìran èèyàn lọ́wọ́ lẹ́ran èèyàn lọ́wọ́ ni. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wọ́n ní Ọ̀yọ́ máa ń bẹ Ìbàdàn lọ ogun ni òótọ́ ni bó ṣe rí nu wọ́n wá ní Olúbàdàn tó jẹ yìí bàbá gómìnà sẹ́nẹ́tọ̀ Rasheed Adéwọ̀lú Ládọjà tí yọ pẹ̀ lórí àpèrè yìí pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lágbára Ọlọ́run tó yẹ pé lásìkò táwọn jọba ìlú Ìbàdàn ó tùbàtùṣẹ́ ju bó ṣe wà lọ yóò dàgbàsókè ju bó ṣe wà lọ ìlú Ìbàdàn tó jólókìkí the largest city in the West Africa Ọ̀yọ́ fi ń kọ̀m̀pí ara wọn Ìbàdàn tó jẹ́ kápítà olúùlú fún gbogbo ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà lóòótọ́ Ọ̀yọ́ ní olúùlú tẹ́ẹ̀tẹ́lẹ̀ Ọ̀yọ́ ní ìbájọ́ olúùlú tẹ́ẹ̀tẹ́lẹ̀ wọ́n mú òfin ẹ̀ wá sí Ìbàdàn ni Ìbàdàn tó jẹ́ pé kò sí ìlú tẹ́ ń lọ láyé tẹ́ ní forí sọ Ìbàdàn kẹ́ tó máa lọ kò sí ìlú tẹ́ ti ń bọ̀ láyé tẹ́ ní forí sọ Ìbàdàn kẹ́ tó máa lọ léyìn Ìbàdàn tó jẹ́ tó wà ní sẹ́ńtà àfi ń kọ̀m̀píà so wọ́n ní bàbá Rasheed Ládọjà tó jọba pé ìdàgbàsókè ìlú làwọn fẹ́ lọ́dọ̀ wọn ti ń mú báàlù lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀
gbogbo àwọn tó yọnu sọ bú Rashidi Ládọjà gbogbo wọn ti panu mọ́ gbàtà bẹ̀rẹ̀ sí ní kàṣífìmẹ̀ntì bàbá yìí ìyẹn jù ọ lò níjọ́ kan rájọ́ kan yẹn sì Aláàfin tó ẹ̀sẹ̀ dé ò tí ilẹ̀ experience inexperience náà ló ń da bàbá láàmú ẹ fẹ́ fi wé Rashidi Ládọjà bàbá tó ti rọ̀ yìí sínú òṣèlú bàbá tó ti rọ̀ yìí sínú ìgbà bàbá tó ti jẹ sísun tó ti jẹ bíbọ̀ tó ti jẹ sísè bàbá tó ti dàgbà tó ti rọ́pọ̀lọpọ̀ ìrírí ẹ fẹ́ fi wé àwa tá ẹ̀sẹ̀ ń dàgbà sókè bọ̀ tá a rò pa mọ̀ tún amòsí amòfún amògbè tá a mọ̀ pa àmọ̀ nǹkan kan tá a mọ̀ pé ràlẹ̀ràlẹ̀ ní tá a mọ̀ mìíràn bá wà nípò kan kò yẹ kípò yẹn ó bòyàn lójú torí pé àti dókè ò nira àti pẹ́ lórí òkè ìní máa ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ so gẹ́gẹ́ bá yìí sọ wọ́n ní Ìbàdàn ni olórí àwọn yòókù including Ọ̀yọ́ òótọ́ bẹ́ẹ̀ ló ṣe rí because araba ní bàbá ẹni abálábà ní bàbá ọpẹ́lọpẹ́ Ìbàdàn ọpẹ́lọpẹ́ Ògbómọ̀ṣọ́ ìbá ti síbi táwọn pè lọ́yọ́ Àtìbà tàbọ̀yọ́ Aláàfin lónìí àkàdọ́rọ̀ Awíkonko ní tí mo ń gbìyànjú àti sọ ni pé gbogbo ẹ̀yin òǹpìtàn Ọ̀yọ́ bọ́ bá wù yín ẹ panu mọ́ bọ́ bá wù yín ẹ jẹ́ kọ́wọ́ yín ó gbé jẹ́ ntẹ́ táìpù gbọ́ ẹ̀yin tọ́wọ́ yín máa ń ṣe fẹ́rẹ́fẹ́rẹ́ àbí tẹ́ ẹ máa ń copy and paste ìtàn kẹ́ ẹ máa ń tẹ́ copy tẹ́ paste ntẹ́ fẹ́ copy tẹ́ fẹ́ paste ẹ kọ́kọ́ rò ó lọ́kàn yín pé kínníkínní yóò bì í òkò tí mo fẹ́ sọ sí ìtàkùn ayélujára yìí ṣé kò ní jẹ́ kí wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ òkò padà sí mi tàbí padà sí àpèrè ọba tàbí padà sínú ìlú mi àwọn èèyàn sọ̀rọ̀ ọgbọ́n wọ́n sọ̀tàn wọ́n tàṣírí yín èèyàn máa ṣépè ńgbà tẹ́ ẹ̀ mọ̀ kankan ẹ̀ mọ̀ tàn ẹ̀yin gẹ́gẹ́ ò máa ṣírí yín gbàdàmọ́ sí dámi gbangba mọ́ dámi inú ẹ̀gún ọjọ́ eré nìkan ni o kì í ṣe lọ́jọ́ ọjà o bó bá ṣe lọ́jọ́ ọjà inú ẹ̀gún gangan ni ó ti ṣe egun ẹ̀yìn ẹ mọ́lẹ̀ o so ẹni tí ó yẹ kó wòyàn lójú èèyàn gbọ́dọ̀ wù àbùkù sọ́dọ̀ rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kí wọ́n sọ̀rọ̀ sí ẹ̀panumọ́ ẹ̀mẹ̀ṣọ́nu àkàndọ̀rọ̀ Awíkonko Àjàó ara Awíkonko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ bọ́dọ̀ lọ́rọ̀ bá gbọ́ kò sí bàbá ńlá bàbá lọ́rọ̀ ó ṣe gbogbo nǹta ń sọ yìí ìsìnkú afẹ́ fi díjà lẹ̀ ìsìnkú wà láti máa jà ṣùgbọ́n láti fi àwọn èèyàn sípò ibi tí wọ́n wà kí wọ́n mọ àyè ara wọn àwọn ọ̀jọ̀gbọ́n àwọn òyìnbó á sọ pé we want to put them the right place the right places they belong we want to put them where they belongs ibi tán tọ́ sínú ìtàn la fẹ́ fi wọ́n sí ìṣe pé kí wọ́n máa dànù kọjá ibi tí wọ́n wà lọ àkàndọ̀rọ̀ Awíkonko ẹ like ẹ follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹni nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣàlẹ̀ káàrọ̀ òjìrì òní wọ mi orílẹ̀-èdè ilẹ̀ káàrọ̀ òjìrì òní dàrú ìlú ẹnìkọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjò àṣẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awíkonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awíkonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awíkonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọ̀ngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awíkonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 80 53 27 0136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 27 29. Awíkonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé.